ọlọ́fà mẹ́jọ ṣé ń bẹ nínú ilé ní àgbòrò òde onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ Alhaja Ramlat ọ̀làníwọ̀n abẹ́jọ ọmọ gíwá nínú ilé yẹ̀rú ọlọ́fà mẹ́jọ òkú ọdún ọ̀sìn wá ṣeyẹ. ẹ wá báńkì abẹ́jọ. ẹ báńkì abẹ́jọ. ọmọ gíwá nílé ìyẹ̀rú. ọmọ gíwá nílé ìyẹ̀rú. nílé ọlọ́fà tiwa. owó màmá Kudusi bọ́ńkì. màmá Ashrafu o. owó màmá Farida rè. ẹ báńkì abẹ́jọ kò gbọ́ o. ẹ wá báńkì abẹ́jọ kò gbọ́. ọmọ làbẹ́kẹ́ mọ̀ tó gbé kínní ọ̀hún dé bí mo ṣe ń dé. èmi lápá déédéé mọ́ kú dá o. èmi lọ́mọ kékeré tí fẹ̀nú kọrin fọ́ba tí kò fún joyè tí kò fún gómìnà. lónìí morí bá lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ Abẹ́jọ kú ọdún o. ọdún èyí tó ṣe léyìí ò ní ìjà ṣe mọ́. àbúrò rẹ ló gbé mi wá gbà kéde. ó ní mọ̀ fẹ́ mi kà tí mi kórì rẹ̀ òwú kórì rẹ̀ ó dìde. Ajiya Fausa Tinúkẹ́ ló gbé mi wá bí o. owó màmá Àlímọ̀ màmá Faruku. ó ní mọ̀ fẹ́ mi kà tí mi onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. ó ní yálé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ lọ nílé yẹ̀rú ọlọ́fà mẹ́jọ. ó ti yálé ọlọ́lọ́dẹ o níbi náà ti ń fa nàmọ́gúnyán. àwa sì túmọ̀ fa nàmọ́sà sáró nílé etí wa. kí ni wọ́n ń jẹ ní yẹ̀rú ọmọ ọlọ́fà? ànàmọ́ là á jẹ ní yẹ̀rú ọmọ ọlọ́fà o. kí ni wọ́n ń jẹ ní yẹ̀rú ọmọ ọlálọ́mí? ànàmọ́ là á jẹ ní yẹ̀rú ọmọ ọlọ́fà o. ànàmọ́ ni wọ́n ń jẹ ní yẹ̀rú ọmọ ọlọ́fà. ànàmọ́ là á jẹ ní yẹ̀rú ọmọ ọlọ́fà o. ọba o ànàmọ́ bẹ́ẹ̀. ó tọ́ níbẹ̀ náà ni ẹni bá náà wò ní jẹ́ ní ànàmọ́ olúwarí ọlọ́fà ní nílé ọlọ́fà mẹ́jọ ọmọ apásùgbókọ ọmọ jàkànjàkàn èyí wọ́n jà lọ́fà nílé ọlálọ́mí. ìjọ wọn ṣojú ebè lọ́fà ó ṣojú koro nínú oko ó ṣojú àgbélẹ̀ yàrá ó ṣojú àdìrò olóko dọ́gba ẹ̀rẹ́ ní lọ́fà kalẹ̀ iṣu ní láyé gbèrè kánú oko ọmọ jàkadì kàtàkì tí lóru tó fà ọkùnrin ọ̀fà àtobìnrin ọ̀fà tí ọba lè jà ọmọ àlè ní àríjà sọ̀rọ̀ nílé yín o Abẹ́jọ. ẹni gbé yín náà dalẹ̀ ló kú o èèyàn tẹ́ gbé náà dalẹ̀ lódìde ọlálọ́mí yẹ̀rú ó gbé mi sàn ẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo bá lé pẹpẹ lórí ọpọ́n ẹlẹ́ nílé yẹ̀rú ọlọ́fà mẹ́jọ. àbí àkátà orí ọ̀gbẹ́sìn balùwẹ̀ ọgbọ́kọ̀ nílé ọlálọ́mí ìwọ ọ̀fà èmi ọ̀fà àjọfà nínú àwọn ọ̀fà ọmọga ẹrú ẹ̀ lọ́mọ ẹ̀kẹ́ o. Alhaja Ramlat ọ̀làníwọ̀n Abẹ́jọ máa gbọ́ bí wọ́n ti foríkì bàbá tó bí ọlọ́mọ adẹ́pápá kárinwó àgàjùbà kẹgbẹ́fà ọwọ́ burú nsọ́sì kẹgbẹ́dẹ́dógún pápá ní bàbá yẹrẹ ní ọba rẹ̀ lẹ́mọ́ ó tòsí ọ̀fà ní ìfọwọ́ ẹ̀lú kájẹ́jẹ́jẹ́ bọ́lá lọ́mí bá ní owó tán ilé ni wọ́n fi kọ́ lọ́jà burata òòsà jẹ́ńlá lọ́fà òòsà jẹ́ńlá níyẹ̀rú ọ̀làlọ́mí kí n gbọ́ wọ́n láró kí n sì mẹ́sẹ̀ mi láró. bí mo bá wáyé nígbà ẹgbẹ̀je n bá wáyé nígbà ẹgbẹ̀fà ọ̀làlọ́mí bàbá mi ní ó tún mi bí. bí mo bá wáyé nígbà ẹgbẹ̀je n bá wáyé nígbà ẹgbẹ̀fà ọ̀làlọ́mí bàbá mi ní ó tún mi bí. Abẹ́jọ ò dẹ́kun ọdún èyí tó ṣe léyìí ò ní jáse mọ́ happy 60th birthday ọmọ gíwá nílé yẹ̀rú ọlọ́fà mẹ́jọ. ọlọ́jọ́ òbí dákun mọ́ gbẹ́sẹ̀ bàtà nìkan ọdún ẹ̀ lóde. Abẹ́jọ ò dé ikú ní bẹ̀ lóde àyà fún ọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àrùn ní bẹ̀ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bẹ̀ lóde àyà fún ọ ọkú ọdún tó ní ọ̀sìn wá ṣeyẹ. ẹ̀jẹ̀ ńkọ́ lọ́jọ́ bí oṣù Sàádàt Olúwájú wọn lọ àmọ́ kẹ́ òní lọ́jọ́ bí rẹ kò ní dọ́jú ẹ̀ kú o ìyá àtọmọ ní sọdún lọ́wọ́ o ọdún tẹ̀sí lẹ́yìn ò ní jáse mọ́ lọ́lọ́ lóhùn ọba. Ajiya Fausa mọ rírì rẹ ló ṣe gbé mi wá bí ó pé ẹ̀gbọ́n mi ló máa ń ṣọdún ẹ̀gbọ́n mi ló máa ń ṣọdún. kíkú má pa lábẹ́jọ àwa ẹ̀gbọ́n mi ló máa ń ṣọdún. àgbẹ̀ mi ṣe tán mo rè lé o àlùkò mi ṣe tó rè oṣù torí bàbá rẹ̀ bí àbọ̀ dandan ni. Abẹ́jọ òde bàbá bí ọpẹ́ ta ní nkọrin ewì sí ọ létí ta ní nkọrin kì í ọ láti kan. èmi lọ